Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Nǹkan tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé mo máa ń rán àwa Yorùbá létí àwọn nǹkan táwọn baba ńlá wa tó ń lò bóyá bí 500 years nílẹ̀ Yorùbá, nílẹ̀ Adúláwọ̀ kó tó di pé òyìnbó gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọn dé. Èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn, àṣà ni mò ń sọ̀rọ̀ ẹ̀. Ìwọ tó jẹ́ Christian, mi ò ní o má ṣe Christian ẹ mọ́. Ìwọ tó jẹ́ Muslim, mi ò ní o má ṣe mọ́. Ṣùgbọ́n kí làwọn baba ńlá wa kí náà ń lò kó tó di pé òyìnbó dé? Àwọn nǹkan kan wà tó ṣe pé àwọn Yorùbá wọ́n máa ń lò, pàápàá jùlọ ìwé àti egbò. Òun ni màá ń sọ̀rọ̀ ẹ̀ láti fi polówó ẹgbẹ́ kan náà fún wa sí ni. Ẹgbẹ́ náà Association of African Tradition and Culture lórúkọ ẹgbẹ́ náà. Ohun tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ìwẹ̀ odò. Ọ̀pọ̀lọpọ̀ jìbìtì ló ti wọ ìwẹ̀ odò. Tó yẹ pé ẹlòmíì ìwẹ̀ tó ń wẹ̀ gan tó jẹ́ ìwẹ̀ odò àti ìwẹ̀ tó 100 síbẹ̀síbẹ̀ ogun ayé ẹ̀ kò ṣẹ́. Ẹlòmíì tí ẹ̀wà tó ṣe pé ọṣẹ lásán ló máa gbé léyàn lọ́wọ́, a ní kó lọ fi wẹ̀. A ní ìwẹ̀ odò náà ni. Tó bá sì ti jẹ́ pé ìwẹ̀ odò ó máa jọ àwọn èèyàn lójú, kódà a tún fi òfin sí i pé tó bá wẹ̀ tán o ò gbọdọ̀ wẹ̀yìn, tó bá wẹ̀ tán o ò gbọdọ̀ ṣègbá, tó bá wẹ̀ tán o ò gbọdọ̀ ṣàwo kó lè jọ èèyàn lójú. Kódà ẹ rí pé àwọn babaláwo Portable ń tiẹ̀, Fanta náà tún ní kó máa fi wẹ̀. Kò sí iṣẹ́ Yorùbá kankan téèyàn fi Fanta wẹ̀ láyé àwọn baba ńlá wa. Kí wà ní àwọn ìwẹ̀ odò tó máa ń wẹ̀ láyé ìgbà yẹn? Oríṣiríṣi ìwẹ̀ odò ló wà. Èyí tí mo tiẹ̀ fẹ́ sọ fún wa nínú fídíò yìí kódà kò sọ ọṣẹ ń bẹ̀ rárá, tó sì jẹ́ pé ó confirm gidi fẹ́ni tó bá lè dánwò. Kí wà la fẹ́ fi ṣe? Ẹ jẹ́ ká já ewé ewúro. Ewé ewúro yẹn ẹ jẹ́ kó pọ̀ díẹ̀. Ewé ewúro yẹn la fẹ́ fi ṣe kànkàn. Kí wà ní ọṣẹ ta fẹ́ fi wẹ̀? Ẹ jẹ́ kí a lọ sí ibi àrò tó bá ti ń dáná. Yálà kó pọ́ọ̀tì ni àbí àrò tó ṣe pé bóyá òkúta mẹ́ta òun ni wọ́n fi ṣe. Àrò ètò jẹ́ òkúta mẹ́ta ti àbáláyé òun gangan ló máa ṣiṣẹ́ jù. A wá kó eérú inú àrò náà. Ẹ jẹ́ ká kó eérú yẹn, ẹ jẹ́ ká kó síbì kan. Àwa mú àjọ̀ tàbí asẹ́, a fi ṣẹ́ gbogbo ìdọ̀tí tó wà ńbẹ̀. Eérú nìkan ni a nílò. Gbogbo àwọn ìṣó, ìdọ̀tí nǹkan kan, ìrúnrún igi tó wà ńbẹ̀ kò ní wúlò. Eérú òun ni a fẹ́ lò. Kí ni eérú? Òun náà ni igi tó ti jó tó ti di eérú. A wá mú eérú yẹn, a lọ̀ tó máa kúná. Eérú yẹn ẹ jẹ́ ká bù síbì kan, ká gbé dání, ká wá mú ewé ewúro, ká mú náà dání, ká wá kọrí sí odò. Odò téèyàn ti máa ń wẹ ìwẹ̀ odò, ó gbọdọ̀ jẹ́ odò tó ń ṣàn, tó ṣe pé a rí pé ó ń lọ, kì í ṣe pé omi tó jú sójú kan. Tá bá fẹ́ wẹ ìwẹ̀ odò, ṣé rí ibi tí omi yẹn ti ń ṣàn bọ̀, ibẹ̀ lèèyàn máa ń kọjú sí. Àwa kọ ẹ̀yìn sí ibi tó ń ṣàn lọ. A wá mú eérú, a fi sí ara ewé ewúro yìí. Eérú yìí òun ló máa dàbí ọṣẹ ta fẹ́ fi wẹ̀. A wá bu omi sí i. A rí dájú pé eérú yẹn la fi ṣe ọṣẹ, ewé ewúro la fi ṣe kànkàn. A wá fi wẹ̀. Tá bá ti wẹ̀ tán, ẹ jẹ́ ká máa lọ sílé straight. Ẹ má yẹ ká yà lọ́nà pé a tún bẹ́ẹ̀ nìkan kan rojọ́. Kì í ṣe pé a lè sọ̀rọ̀ tá bá ń lọ. Ṣùgbọ́n kó má yẹ pé ẹjọ́ tó máa lọ fà ni a máa béèyàn rò. Ẹ rọra o, ẹ pẹ̀lẹ́ o. Èèyàn sì lè sọ gbogbo ọ̀rọ̀ báyìí tó máa fi délé. A dára fún wa o. Ẹ jẹ́ ká gbìyànjú ká wẹ ìwẹ̀ yìí. Kẹ́yìn náà wá wò pé àwọn baba ńlá wa wọ́n ní nǹkan òyìnbó ló fi ọ̀rọ̀ ẹ̀sìn ló fi da gbogbo ẹ̀rú. Ẹgbẹ́ tí mo máa ń polówó fún wa, ní ta máa ń ṣe inú ẹgbẹ́ náà ni pé ní tí ìwọ bá mọ̀ wà á sọ, ní tẹ́lòmíì náà mọ̀ á sọ nínú àwọn ọ̀rọ̀ ìwé àti egbò àti àṣà Yorùbá. Ìwọ tí o wá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, àyè wà fún ẹ láti darapọ̀. Wá kàn sí mi ní WhatsApp number mi tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Èmi ni olórí àti olùdásílẹ̀ fún ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe tó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ẹgbẹ́ náà. Àwọn tó wà ní London wọ́n wà ńbẹ̀, àwọn tó wà ní Nàìjíríà wà ńbẹ̀. So kẹ́nìkan má sọ pé ìlú báyìí mo wà, ṣé mo lè darapọ̀? Kò sí ìlú tẹwà tẹ́ẹ̀ tí lè darapọ̀ tó bá ti jẹ́ pé WhatsApp ó dé ìlú náà. Registration sínú ẹgbẹ́ náà àti ID card 5,000 naira òun ni gbogbo ẹ̀. Ìdí tó fi ní ọ̀rọ̀ registration àti ID card nínú ni pé ẹgbẹ́ ta register pẹ̀lú ìjọba ni.
kì í ṣe ẹgbẹ́ tó ṣe pé à ń dá ṣe, ẹgbẹ́ tí ìjọba fọwọ́ sí ni. ID card tá bá sì fún ọmọ ẹgbẹ́ wa, ID card tí ìjọba náà fọwọ́ sí ni. Ìwọ oníṣègùn o lè darapọ̀ mọ́ wa, ìwọ tó jẹ́ babaláwo o lè darapọ̀ mọ́ wa, ìwọ àfáà o lè darapọ̀ mọ́ wa, ìwọ wòlíì o lè darapọ̀ mọ́ wa tó bá ti ní ìgbàgbọ́ nínú nǹkan táwọn baba ńlá wa tó ń lò kó tó di pé ẹ̀sìn dé. WhatsApp number mi wà ní 08028565188. Á dára fún wa.